eléyìí mọ̀ sì ti wá kà mọ̀mọ́ o ó mọ̀ gbẹnu tán lórí ọ̀rọ̀ ó ṣepò kò ṣepò nínú ẹgbẹ́ NURTW yìí náà àwọn màmá òòṣà wọ́n ti dìde o wọ́n ti porí MC Olúọmọ wọ́n ti wúre wọ́n ti ṣàdúrà lọ rẹpẹtẹ o bẹ́ẹ̀ ni wọ́n sì gbé àwọn tó bá ń dìtẹ̀ MC Olúọmọ wọ́n gbé gbogbo wọn pátá wọ́n gbé wọn ré ni o ẹ wò ó gbogbo ohun èdè àyájọ́ nǹkan kan tó pè nù fọ́nrán yìí àfi kẹ́yìn èèyàn kẹ́ṣe kí ni kẹ́ẹ̀fẹ́ ti ara yín gbọ́ mo wá kẹ́yìn èèyàn mi mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣàlàáfíà ni mo tún bá yín ní dédé àsìkò yìí bó ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bó ṣe ń lọ nínú ẹgbẹ́ NURTW ó ní mo máa mú wá fún ẹ̀yin èèyàn wa ní gbogbo ìgbà láti jẹ́ kí a mọ̀ bó ṣe ń lọ nínú ẹgbẹ́ yẹn nípa ọ̀rọ̀ rògbòdìyàn ó sọ̀rọ̀ ipò state chairman kò ṣe ipò state chairman àti national president wọn. ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi fọ́nrán ilé tí mo tún mú wá lọ́tẹ̀ yìí ẹ dákun ẹ jókòó dáadáa ẹ jókòó kẹ́ ẹ balance o ohun tó yẹ kẹ́ ẹ fi ti ara yín gbọ́ nítorí wọ́n pe ẹlẹ́dàá MC Olúọmọ wọ́n wúre lóòótọ́ àmọ́ àwọn èròjà nǹkan tán kó lẹ̀ yìí ó gbẹ̀nù tán kà mọ̀mọ́ kódà wọ́n tún pe ewúrẹ́ gan-an justice for ewúrẹ́ yìí o wọ́n pe ewúrẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń gbẹ̀nù tán lórí ọ̀rọ̀ ipò state chairman àti national president NURTW ó ti di nǹkan báyìí ó ti di nǹkan tí ń gbógun gbé nǹkan kan jáde láti fi wúre fúnra ara wọn. ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ ń gbé fúnra òun wọlé ká gbọ́ gbogbo ohun èdè táwọn màmá yìí tí wọ́n pè nínú ẹ̀ nípa MC Olúọmọ. kí ẹ sì máa bá mi fi èrò tiyín lórí ẹ̀ sí kọ́mẹ̀ntì fúnra yẹn rí ẹjẹ́ àjọ wò. ó pé ṣẹ̀dá Alhaji Musiliu Olúọmọ ọmọ Akínsànyà Àyìndé ọmọ Àbẹ̀bí níbikíbi tó bá lọ ni mo fẹ́ dàrẹ́ ni mo fẹ́ ní òkè fúkú níbikíbi tó bá lọ ni mo fẹ́ ní òkè fárùn níbikíbi tó bá lọ ni mo fẹ́ ní òkè fáṣe níbikíbi tó bá lọ ni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ kó dé tẹ́lẹ̀ bá lọ sọ̀rọ̀ kó fọ́ inú adúlọ̀ púpọ̀ kì í dùn ṣé kí ni wọ́n pẹ̀ sí. alukoro mẹ alukoro. mo fi síwájú ẹ̀yẹ ẹgbẹ́ mi lẹ sílẹ̀ fún ayọ̀ pírẹsidẹ́ǹtì tó lọ tó débẹ̀ láyọ̀ àtàwọn àbá wá rẹ̀ ní kẹ́rin ènìyàn tá a bí nínú obìnrin kì í ṣọ́kùnrin ní kì í ṣọ́bìnrin ní ẹni tá a fa bẹ́ẹ̀ gbẹ̀ bí ẹ̀mí àtẹni tá a bí nínú obìnrin tó bá ń lépa ìwé Musiliu Akínsànyà ọmọ Àbẹ̀bí tó gba ọkọ ẹ̀kú ibi tó lérò nínú ayé lókè òkun káàkiri àgbára yìí ẹjọ́ débẹ̀ tó tú bẹ́ẹ̀ èrò ọ̀tá lórí ẹ̀ bá ti sọ́dọ̀ òfin nítorí Àyìndé Musiliu ó ti bá gbà jẹ ìdọ̀dọ̀ tó níyànjú àgbà ó ń ṣe fún ìwé ó ń ṣe fọ́kùnrin ó ń ṣe fọ́bìnrin àìbámọ̀ ṣe mọ́ kò ní jẹ́ kí gbogbo bíkíbi tá gbé Musiliu Àyìndé ọmọ Akínsànyà bá ti lọ́wọ́ kọ́ ní lọ́ra gbogbo bíkíbi tá Musiliu Àyìndé ọmọ Akínsànyà tó bá ń já máa bọ́ àánú Ọlọ́run ẹlẹ́dàá ìyá Àbẹ̀bí ó máa wá dúró tì Àyìndé Musiliu ọmọ Akínsànyà ó nínú ogun ẹkú wọn tó fọmọ tàbánújà wọn ò ní bọ́ sẹ́kọ̀ọ́ káàbá wá lẹ́nikẹ́ni ènìyàn bí ènìyàn tó níbo ló fẹ́ gbé ilẹ̀ alánú máa gbé Àyìndé Musiliu ọmọ Akínsànyà mo gbàdúrà ní wákàtí àtàsìkò yìí ìbáwọn tó máa yẹ sílẹ̀kùn ìbáwọn tó sílẹ̀ ìbáwọn tó máa lè ẹ̀yin ẹgbẹ́ mi ò mo pè yín mo pè nítorí Àyìndé Musiliu ọmọ Akínsànyà nítorí ènìyàn tó bá fúnyàn lóúnjẹ ènìyàn ni ẹni tó bá ń dáṣọ sí ni lọ́rùn ènìyàn ni ẹni tó bá ń fúnni ní oúnjẹ ènìyàn ni ẹni tó bá ń fúnni ní owó ènìyàn ni o tá a bá wá lẹ́nikẹ́ni ènìyàn bí ènìyàn tó ní Musiliu nínú ayé tó wà ìkò ní rí tiẹ̀ ṣe òun ni ò ní rí tiẹ̀ tá a bá wá lẹ́nikẹ́ni tó sọ pé ìgbà pírẹsidẹ́ǹtì kò ní débẹ̀ ó máa ṣe lẹ́yìn ẹ̀ ní tá a bá wá lẹ́nikẹ́ni tó ń sáré nítorí ayé ẹ̀ ikú òjijì ó máa pa Musiliu wò ní débò òkú ọmọ kò ní débò òkú ayé gbogbo àwọn ẹ̀ta máa ń pà lẹ́yìn ẹ̀ pátápátá tá à ń tẹ̀lé kò ní gbó Musiliu wò ní kò ní wọ́wọ́ tì tó ṣe wàrà ayé kò ní wàrà ọ̀run Àyìndé ò ní kú ọmọ Àbẹ̀bí ò ní rú bó bá ń jà wà máa rí já bó bá yẹ wà máa rí iṣẹ́ tó bá ti parí lọ́nà máa jẹ́ wájú Musiliu Àyìndé ọmọ Akínsànyà ọmọ Àbẹ̀bí ò ní ṣìrì ò ní ṣìjẹ gbogbo àwọn ọ̀tẹ̀ wà fún ọṣẹ́ bàbá wa lẹ́nikẹ́ni ènìyàn kẹ́nìyàn ló sọ pé kí ni àkókò ṣubú òun ló máa ṣubú òun Musiliu ipò pírẹsidẹ́ǹtì tó ń lo òní ṣubú wàá débẹ̀ láyé àtàwọn ìyá wàá wá máa gbówó ní owó wàá máa mọ́lá ní ọlá wàá dẹ́mi kíkù ògùn
èèyàn mi àbẹ́ rí pé eléyìí ó pọ̀ lápọ̀ jù ó lágbára ó pọ̀ gan gidi gan ni. Ojú wo lẹ fi rí ohun tí àwọn màmá yìí tí wọ́n ṣe? Ẹ má bá mi sọ sí kọ́mẹ̀ǹtì. Ǹjẹ́ ó ti ẹ̀yẹ kan máa ṣe irú nǹkan báyìí openly ni? Èmi fi wí pé lérò tèmi ò ní opinion tèmi o, èmi lérò wípé ìkọ̀rọ̀ báyìí ló yẹ kán ti ṣe gbogbo eléyìí tó ń ṣe. Wọ́n ní láti gbé wá sí ojútáyé. Àbí kí lẹni mo sọ ẹ̀yin èèyàn mi? Ojú wo lẹ̀yin náà fi rí? Ìyàwó ló kọ sí yín? Ẹ má bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DJ Naija Online lórí Facebook. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time. Link tó máa gbé yín lórí Facebook page wà ní abẹ́ fídíò yìí. Ó wà ní comment section fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube. Ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa bá mi like kẹ́ sì máa share ètò yìí kó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.